Liz Oshigon, thank you so much for promoting the return of Arinso. It's still showing in all cinemas. Oshigon ni mo dúpẹ́. But mo rí ẹ tó gbé picture mi sórí page ẹ, Instagram page, mo dé lọ comment síbẹ̀, lórí picture mi ló gbé síbẹ̀. Ó ní tó kọ wá fi sí ẹni kò yé mi. Ṣé o ti ń get a twisted? Ṣé mi àti ẹ jọra ni? Because orin yẹn ìwọ ló lọ sí Ìdúmọ̀tà now. So why do she wá? Ẹ̀yin èèyàn, Ìyábọ̀ Òjó mà ti jáde fún Lizzy Anjorin o. Ó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ jáde ni o. Wá gbọ́ ohun tí Alice Ìyábọ̀ Òjó tó sọ lórí fíìmù rẹ̀ kan tó ṣe jáde tákọ́lé rẹ̀ ń jẹ́ The Return of Arinso tó ṣe jáde tí Lizzy tí ó gbé sórí ìkànnì rẹ̀ ìyẹn Instagram rẹ̀. Òun ni Ìyábọ̀ Òjó ń fi èsì sí ohun tí ó gbé sórí ìkànnì rẹ̀ o. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ìyábọ̀ Òjó. Àwọn ọ̀rọ̀ tó sọ fún Lizzy Anjorin, ẹ gbọ́ ohun tó sọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ páwa kì í dájọ́, ẹ̀yin náà lẹ ní ìdájọ́ lọ́wọ́, ẹ̀yin aráalé, torí pé ẹ̀yin máa ń gbọ́rọ̀ dáadáa. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe tẹ́ ẹ máa gbọ́. Ẹ gbọ́ ohun tí Ìyábọ̀ Òjó sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Ẹ máa bá wa tẹ button, kẹ́ máa bá wa subscribe sórí ìkànnì wa, ìkànnì Kingfast Gist TV. Òun lẹ́wà yìí o. Ẹ gbọ́ ohun tí Alice Ìyábọ̀ Òjó sọ lórí fíìmù rẹ̀ tó ṣe sí sinimá, ìyẹn The Return of Arinso. Jẹ́ pé orin yẹn ló wá gbé sí orí picture tèmi. That's identity theft. Identity theft mi dey like láti máa report page yẹn. Ló gbé picture mi sórí page ẹ̀. Tí bá dẹ̀ report ẹ̀ sàn máa dàkún pé mi ò nice. Identity theft yẹn yìí máa ṣe bẹ́ẹ̀. Jẹ́ kó lúkàlùkù jorúkọ fádà ẹ̀. Ìwọ ló lọ sí Ìdúmọ̀tà. Àbọ̀ ti gbàgbé. Nǹkan ni wàá rìn létí ni o. But ó ṣe. Ìyá túbọ̀ máa polówó mi lọ. Àwọn picture mi àti tàwọn ọmọ mi tó lóun mú kiri náà ó ṣe. Bá máa mú kiri kó máa bá mi ṣàdúrà. Ó ti ẹ̀ ń sìn. Torí èpè ẹ̀ àdúrà ló jẹ́ fún mi. Àdúrà náà ló dẹ̀ ṣe jẹ́ fún mi. You don't understand? Ó ṣe. The Return of Arinso is still showing. Màá bá mi sọ fáwọn èèyàn kó máa lọ wò ó so that wá lè lọ wò ó. Graduate ni ẹ̀ náà. Àbí? Dr. Lizzy Anjorin kọ́ ló ń jẹ́. So, okay. O mọ̀ pé nǹkan kan wà tó máa ń pè ní producer, then nǹkan kan wà tó máa ń pè ní executive producer. You don't know there's a difference between being a producer and an executive. Okay. The owner of a movie is a producer. A producer can also be an executive producer and can have co-executive producers based on the magnitude of the movie. The Return of Arinso kéré. It's a lot of millions. A lot. So yes, I have co-executive producer. What's the evidence? The owner of the movie is the producer. So First Peace Production will need The Return of Arinso. Return of Arinso kéré. Owó la náà. Adúrérò àti kúrò takú lọ Tanzania, takú lọ Ghana, a tún padà sékòó. Owó ta ná fún The Return of Arinso tó bá mọ̀. Ó tó kí wọ́n ra ilé sí Lẹ́kì, ilé gidi ni o, tó ń ṣe kékeré o. Nígbà tá a jalè, tá a dẹ̀ mú nǹkan míì mọ́ṣẹ́ tá à ń ṣe. Tí wọ́n bá fẹ́ yarú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, èèyàn máa need co-executives. A jalè, but ó ṣe. Thank you for the promotion. So there's producer, there's executive producer, there's line producer, there's different stages. Cinema movie is not eré DVD tá à ń ṣe, eré CD àti DVD tá à ń ṣe láyé ìgbà yẹn. Cinema movie is not YouTube movie. Mo kàn ní kí n wá láyé ẹ díẹ̀. Ó ti yẹ. Then yé jàpòrò. Má fún rẹ ní sinmi. Then má fún rẹ ní sinmi. It's very needed. It's very important, my darling. But yes, bàbá mi polówó. Then why do she delete comments me now?
ó lo picture mi mo dẹ̀ fi comment lẹ̀ síbẹ̀ ó dẹ̀ lọ delete ẹ̀ ní ò like o tó bá ti dé picture mi tí bá fi comment síbẹ̀ má máa delete fi lẹ̀ síbẹ̀ tó bá dẹ̀ ti mọ̀ pé ó fẹ́ kí comment mi máa wà ń bẹ̀ tẹ̀ wáyé tó ṣe gbé picture mi síbẹ̀ bọ́ṣọ́ nǹkan tó ṣẹlẹ̀ kò sí distractions ṣe máa ní ìdẹ kó bá polówó so that àwa lè rí nǹkan fi ṣe content ó ti yẹn sìn jọ nítorí Ọlọ́run a ṣe fẹ́ ṣe premier ní London a máa ṣe lamẹ́ríkà a máa ṣe ní Canada a máa ṣe ní Europe a máa ṣe káàkiri the return of Arinzo ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí baby girl ìjọ ẹ bá mi sọ fún wọn pé ẹ má lọ wo the return of Arinzo so that wà lọ wò ó sì ẹ bí ọ̀tá mi ṣe pé so that àwọn tèmi àtún bínú pé ẹ jọ gbogbo ẹni kí ẹ máa ṣe fún mi jù ẹ mọ̀ pé jù mí lọ gbogbo nǹkan láyé ilé fi jù mí lọ mo dé ti gbà fún yín ó sì yín bẹ́ẹ̀ ẹ ṣe kọ́ ma thank you ma mo dúpẹ́ ma but tí bá post nǹkan sí abẹ́ picture mi lórí page ẹ má delete ẹ mọ́ ní like ẹ o ẹ tẹ́tí tẹ̀ fi ṣe yẹn o ìyẹn nìkan ni mo lè fi wojú yín o ẹ ṣe ma ẹ rántí lóògùn yín ma ẹ sùn ma ẹ sinmi ẹ fọkàn balẹ̀ ẹ mú mi tútù ṣe sí bọ́ ẹ ṣe gan ẹ jọ ṣóò yìí tẹ máa ṣe fún wa ẹ jẹ́ kó tó bí 1 billion ẹ 1 trillion ẹ sẹ́ drink light ẹ bọ́ tẹ sẹ́ tiẹ̀ dáadáa ẹ ṣe gan ma mo dúpẹ́ ma Dr. Lizma so guys ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo ti bá àǹtí mi sọ̀rọ̀ àǹtí Liz mo ti bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ the return of Arinzo ó ṣe ń show ní all cinema ní o everywhere lọ ti ń show ẹ ṣe mà Tanzania náà wọn ní pẹ́ bẹ̀rẹ̀ London wọn ní pẹ́ bẹ̀rẹ̀ Canada wọn ní pẹ́ bẹ̀rẹ̀ America Europe everywhere ẹ jọ̀ọ́ àwọn co-executive wa kọ́lẹ̀ rò wígbà ẹ jọ̀ọ́ ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu Alice Ìyábọ̀ Òjó lórí ọ̀rọ̀ fíìmù tó ṣe sí sinimá tí the return of Arinzo tó ṣe tí Lizzy bá fi sí orí ìkànnì Instagram rẹ̀ òun ló tún dá yánpọnyánrin síta o ẹ wo bí Alice Ìyábọ̀ Òjó ṣe ń fún ní ọ̀rọ̀ ìgbìyànjú o ó dàbí wípé àwọn méjèèjì ti parí ìjà wọn àbí ẹ̀yin aráalé kí lẹ́yìn náà rò sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin ó dàbí wípé wọ́n ti parí ìjà tó wà láàrin wọn wọ́n ti parí aáwọ̀ tó wà láàrin wọn bí wọ́n bá parí ìjà ó dá o ohun tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ náà nìyẹn ṣùgbọ́n ẹ̀yin aráalé ẹ̀yin lẹ ní ìdájọ́ lọ́wọ́ àwa ò lè dájọ́ tiwa ni ká ti mú ohun tó ń ṣẹlẹ̀ nílùú wa ká mú sórí ètò wa yìí Kingfax Gist TV òun lẹ́wà yìí o ẹ̀yin aráalé kí lẹ́yìn náà rí sí ohun tí Ìyábọ̀ Òjó sọ sí Lizzy Anjorin yèyé mẹ́ṣọ́ kí lẹ́yìn náà rí sí ẹ bá wa fi sí abala ìrísí o ẹ máa bá wa sọ sí abala comment section kẹ́ẹ̀dẹ̀ máa bá wa subscribe sórí ìkànnì yìí ìkànnì Kingfax Gist TV òun lẹ́wà yìí o ìkànnì tá a ti ń mú ohun tó ń ṣẹlẹ̀ nílùú wa ẹ máa bá wa subscribe sórí ẹ máa like kẹ́ máa share kẹ́ comment ẹ kú ìkàlẹ̀.